Come on, baby. You that short man. That short man. Ẹ lẹ fọwọ́ bowó lójoojúmọ́. Àwọn fọwọ́ bọ náà lẹ̀. Ẹ ti kú gbádùn wa iná. Bẹ́ẹ̀ ṣe yọ mo ti sẹ́yìn lẹ́ẹ̀mẹ́wàá mo ní bàbá rẹ̀ rédè yìí. Kàdé ẹnu rẹ̀. Mo jẹ́ bí kọ́ńtà ni. Ìrọ̀ rẹ̀ lè bá mi ni. Mo ti sí mi. Ìrọ̀ rẹ̀ ò lè dá mílítìrì pa. Dèpòdépò àmì. Dèpò káwá pé sọ́jà. Bí káyìn ó gbowó káwọ̀ kó ní. Tàbí bèrè ẹ̀. Mo gbọ́ ní ọmọdé ló ń bàjá. Ṣubídà nice. Ṣé sójà ni wọ́n yìí náà? Dáadáa. Ẹ mọ gbọ́gà. Mílítírì nìkan ni mo lè ṣe. Ẹ sà bàbá ìjagun bọ́mọ̀. Mílítírì nìkan ni mo lè ṣe. Bàbá ìjagun bọ́mọ̀. N ò sì lè gbá ní sinmi ẹnu ẹ. Ṣùgbọ́n ti sọ́jà ń. Dèdè mo lè gba sọ́jà ní mi. Aka sójà gidi. Àwọn sójà tó lówó lọ́wọ́. Gbogbo àwọn fámìlì rẹ̀ sọ́jà ni. Bẹ́ẹ̀ni ẹ sọ òun. Yábọ̀ ṣàlàyé. O tó sẹnu wẹ̀rìwẹ̀rì tá a sì wí mórí tán wí ẹ̀. Kí ni ṣe á ní ìsọ̀rọ̀ o? Mo ṣàlàyé rẹ̀ o. Mo jẹ níbi sírì rẹ̀ o. Mo jẹ níbi sírì rẹ̀ o. Okay. Mo kí ẹ káwọ́ létí fún mi ní kíláàsì. Orí kan gbà mí lẹ́nu ní. Ṣé wọ́n ṣe ẹnu ẹ̀dí bọ́ọ̀lù wọn máa gbá bọ́ọ̀gà ní ìwọ náà? Àbọ̀ ọmọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ ṣeé ṣe. By the way, where is your unit? Where is your unit? Kí ni wàá pọ́ lẹ́rìí lè ṣe? Mo ní where your unit is. Ṣé ọmọ tí jẹ́ bẹ́ẹ̀ ni? Gbogbo ìjọ wa sọ̀rọ̀ náà wá gbọ́ kankan. Ṣé ọmọ tí jẹ́ yìí mi? Báyọ̀ unit. Wà á sọ fún wa. Ṣé bá lọ sùkúù rí? Wọ́n ní how many units make one file? How many units? Ṣé ti sùkúù rí? 10 units make one file. Àbọ̀dá rẹ̀. 10 units make one file. 10 file make 100 weight. 100 weight make 1 kilometer. Gbirigbiri ni ọmọ yìí lọ́nà express. Kàkà ní lọ́nà express báyìí. Kìlómítà dúró. Bàbá náà dúró. Mo ní kí ní tébù mi mú. Ẹ̀wọ̀n yìí ti ẹ̀yà láti gbá yẹn lẹ́nu bọ̀. Okay. Where is your barrack? Where is your barrack? Kí tiẹ̀ ní máa pọ́ lẹ́rìí. Ṣé mo mọ tí jẹ́ bàrà ni? Ọ̀gá gan-an. Mo jẹ́ ọ̀rẹ́ mo kú. Ọ̀gá ọmọdé yọ ọmọ nǹkan. Kí ìwọ wà mọ̀ nǹkan? Where is bàrà? Wọ́n ní sọ́mọ ìbára ni ọ́. Ọmọ bàrà. Ṣé lábẹ́kúta lẹ̀ ní? Mọ̀tàrún, where is bàrà? Ọ̀gá ẹ̀ dá. What is nonsense? Where is bàrà? Ìbàrà lábẹ́kúta ni. Sẹ́rí ìyá mi ni wọ́n bí ń bàrà. Bẹ́ẹ̀ni. Sẹ́rí bàbá mi. Àwa lọ́mọ Ìbàdàn. Ọmọ Ìbàdàn orídìí ìsáná ilé lẹ́rú ọwá tí múná roko. Ẹ ti kọjá yìí. Àwa lọ́mọ Ìbàdàn mọ́jà tọ́sí aládùúgbò dológun ìyá mi ni wọ́n bí ń bàrà. Ìbàrà ni wọ́n ti bí ìyá mi. Àgùkẹ́ ìjọba àgẹ́dùn ọmọ èsùjà ọmọ búnibúni ò ní ìkẹ́ ẹ̀yẹ ọmọ apẹ̀gẹ̀ wọn ò ní àfọwọ́ rà kó lọ́ọ́ bá fọ̀rọ̀ kẹ́ Mọ̀sùkúrú ọmọ yẹn kéya rẹ̀. Mọ̀sùkúrú ọmọ máa fẹ́ kúndì pẹ́ẹ́pẹ́ gbowó ní ìsìn. Mọ̀sùkúrú ìyá rẹ̀ ní. Ọ̀kẹ́. Ṣé olórí rẹ̀? Ẹ má kẹ́kún hàn mí o. Torí ìyá òun gbà tó kú kò tẹ́ mi lọ́rùn. Bẹ́ẹ̀ni. Ẹ má kẹ́kún hàn mí tí ó torí pa gbowó lórí ẹ̀sọ́ ọjà ẹ má kẹ́kún hàn mí o. Ọkọ sí ọjọ́ ìsìn lára mi. Ẹ̀sẹ̀ ṣèwọ́ tẹ́ ṣèwọ́ o. Ìyá aláta. Tó. Ẹ̀kú mú sẹ́kù fún mi sí. Ṣé wàá wá kó wá rẹ̀? Ó ti tó. Wọ́n ló gbé lọ́wọ́ ní kíláàsì. You come. Where is your identity card? Where is your identity card? Ṣàkóso eléyìí ni. Kẹta ni mo mọ kàwé ni. Identity. Èwo ni identity? Wọ́n ní sẹ́gbà tá à ń bọ̀, wọ́n ní sá pàdé identity. Àwa pàdé àjẹ́ ni. Ilé ìṣàlàyé fún àpá. Pàdé àjẹ́. Torí gbogbo àwọn àjẹ́ tí ń bẹ ní títì àti ńgà tí kó wọn lọ. Gbogbo àjẹ́ tí ń bẹ ní títì àti ńgà tí kó wọn lọ. Gbogbo àjẹ́ tí ń bẹ ní títì àti ńgà tó. Ọ̀gá wọn náà o. Tí ẹ̀ tí ó gbowó tí ó gbà. Ọgbẹ́ báàgì wa ó ti yá. What's your first number? What's your first number? Your first number. Wọ́n ní kí nọ́mbà lè yín. Báwo ẹ̀wọ̀ yóò gbé kú wọ́n ní wọ́n first number. Ọ̀gbọ́n nọ́mbà. Ṣé nọ́mbà lè wa? First number lè yín. W3/597. Agboolé ìsìnkàn ìsàlẹ̀ bòde Ìbàdàn títí ọ̀jẹ́ okùn sọ́ọ̀bù ń tà. Ògùn pa ti gbàbẹ̀ lọ. Ògùn pọ̀ gbàbẹ̀ lọ.
ilé àwọn làìsí lògbò ilé káà ní kò fi ilẹ̀ àdúrà sí àwọn làìsí lògbò ó tẹ̀ ti rí pé àmì gidi ni ẹ jókòó ẹ̀sìkọ́bìlì yóò fọ̀ ní o. ti wá yàtọ̀. Stop. Ti wá yàtọ̀ kẹ. Go and give me 3 7-up. 3 good 7-up. Have your seat, man. Ẹ̀jẹ̀ ti mà fọ́ ògbẹ́ngbẹ́ wá. Arìnrìn látàárọ̀. Máa fún ẹ lọ́wọ́ ẹni ṣé bá ìdára bí kò rè é. Àwọn ọ̀wáyé tẹ́lẹ̀ o. Okay, that's all right. Ọ̀rẹ́ wa. Àwọn ọ̀wáyé tẹ́lẹ̀ o. Ọ̀rẹ́ wa. Ń bọ̀lẹ̀ jíra aṣọ ọ̀run yín. Sá. Ń bọ̀lẹ̀ jíra aṣọ ọ̀run yín. Ṣé aṣọ? Ìwọ wọn bá wí. Ẹgbọ́n sẹ́mi sá. Ń bọ̀lẹ̀ jíra aṣọ ọ̀run yín. Ẹgbọ́n sẹ́mi sá. Ọmọ tí ẹ lójú ẹ dúró. Kí ló dé? Ń bọ̀lẹ̀ jíra aṣọ ọ̀run ẹ̀. Já lọ ẹ̀ wá. A sì ń wá ní kí. Ọmọ pé tí ó làbá ń lọ ni. Èmi sì wá ní omi sámi ò ṣe. Okay, before that. Now, I will double you. Bí bá ṣe ń ṣe, kẹ bá ṣe bẹ́ẹ̀. Take that 7-up. Any mistake, you double them up. Right? Wo? Èmi ẹ̀ sámi ò. Ọ̀gá ẹ̀ mọ́tòpọ̀ ló ń ṣe ju wa. Mọ́tòpọ̀ náà. Ọ̀yá go! Ṣáwa àbọ̀n. Double them up. Come on! Yay! You want to do? Right? Come on! How you do? You bloody idiot! Yes, sir. Èmi wá ta. Fámìlì mi sámi ò. Ọ̀yá. Àti mọ́nà mi sámi ò. Ọ̀yá. Àmì ni wọ́n gbẹ̀mí ẹ̀ sọ. Àmì ni wọ́n gbẹ̀mí ẹ̀ sọ. Kọ̀lẹ́sẹ̀ tó kọ́wọ́ yìí. Àmì. Mo ní sí ọ̀nà ìdá kan lẹ̀ báyìí. Ayọ̀ ìdá kankan lẹ̀. Bàbá yẹn sí. Bàtà yẹn sí gúrú bàtà yẹn sí ń da. Ọ̀yá. Yes. Now, Sam. Yes. Look. Okay. Oh, yeah. Come on. Oh, yeah, I'm okay. Yes, come on. Okay. Okay, that's all right. That's all right. That's all right. I give you another one. You guys, you do like this. Right? You got me? You do like this? Yeah. Ọmọdé o. Ìjọba lásán tó kọ́ ìmọ̀ ní yàrá àkọọ́lẹ̀ olókùnkùn fámìlì rẹ̀ tó ọlọ́gbàá mi. Ọjọ́ jẹ́wọ́. Ṣé dọ́pọ̀ ẹjẹ́ ń jẹ́wọ́ sá? Fámìlì tèmi sáánú o. Ẹjẹ́ ń jẹ́. Ẹjẹ́ máa jẹ́wọ́. Ẹjẹ́ ń jẹ́wọ́ sá. Ẹjẹ́ jẹ́wọ́. Yájú kí á jẹ́ close. Ẹ̀yà. Kàwé keep short. Ẹjẹ́ ń jẹ́wọ́ sá. Tí ẹ̀mọ̀ mi ní. Ẹ̀mọ̀ mi ní bẹ́ẹ̀ mú ni bẹ́ẹ̀ mi rí ẹ̀gbọ́n rí bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ jiyọ̀ lọ bẹ́ẹ̀. Ẹ̀mọ̀ Jacob ní tẹ́ ẹ mọ̀ rí lórí tẹlifíṣàn. Ẹ̀mọ̀ pàtàkì àwa ni. Àwa ni èmi ní Jacob tẹ́ ẹ mọ̀ rí lórí tẹlifíṣàn. Ní bá fi àjẹ mí. Come on! Hey, stand up! Do that mess. Get hold of me. Hey, you! Get it! Crazy! Mọ̀mọ́lé wọn, ìmúdélé wọn. Mọ̀mọ́lé wọn. Díẹ̀ dùn kí ló wọ̀ ìsàlẹ̀ iná. Mọ̀ mínísà. Kí lorúkọ ẹ? Kí lorúkọ ẹ? Ẹ̀gbọ́n mi lọ. Ẹ̀gbọ́n mi tí mi ń pọtá. Ẹni wọ́n rán táyámẹ́ǹtì rẹ̀. Ẹ̀gbọ́n mi o, ńgbà tí wọ́n wá táyámẹ́ǹtì rẹ̀, ó ní owó kan wà tí wọ́n fún un, ó ní ṣíta. Ó ní ṣíta. Fámìlì mi sámi. Ayọ̀kọ́ mi dẹ́ ti lọ yé o. Ayọ̀kọ́ mi dẹ́ ti lọ yé o. Bí ẹ bá nígbà tí ayọ̀kọ́ mi dẹ́ ti lọ yé o. Nígbà tí ẹ̀gbọ́n mi tó wá táyámẹ́ǹtì tán, òní tó yẹ kó wá gbowó owó olórí kúkú rẹ̀ wá ní bàmú. Mo wá lọ bá sọ rẹ̀ lẹ́kùnlé. Kí ló dé ti korúkọ ẹ lẹ́ẹ̀kan? Mo ká sọ rẹ̀ gbẹ̀kùnlé Jacob lórúkọ mi. Ìwọ tó mọ̀ fi lọ rúfin àbí? Gbogbo ìjà lọ mọ̀ mí sí à. Ṣé mo ṣe òdìdé mọ́ bá àpapọ̀ gbogbo ìjà lọ? Olórí kọ́ bọ́lá bá ti yọ mí nú eléyìí. Bọ́lá bá ti yọ mí nú eléyìí. Olórí ti ní jẹ́ báyẹ̀ ṣáábì mọ́. Okay, that's all right. Ìní báyẹ̀ ṣe gbẹ́jà. Bọ́ọ̀ ṣáàṣì ọrùn ẹ̀yẹn. Kó lọ tì mọ́ that room. Right?
ẹ ní jẹ́ lọlé. Come on, get up. Àwọn yòókù mi ní àmà ti lọ yìí. Ọmọ ń lọ bó. Ọ̀rọ̀ fi orí aṣọ ẹ̀gbẹ́ òde kó bọ́ ọ̀rọ̀ Ọ̀dàrán o. ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ náà kí ló jẹ́? Ẹ̀jẹ̀ tó lọ lọ́wọ́. Kí ló tẹ́lẹ̀ yìí? Lúdí man. Aṣọ tí mo fi ṣe é léde. Okay. Bá a lọ sí mọ́. Àti di ọmọdé tomorrow morning. Àpò ni wọ́n ṣe gbà mí lẹ̀ o. Hold the crap, right? Ọ̀dàrán o. Come on, sit down here. No, go and put him in the guardroom. Come on. Má kúrò lẹ́kọ̀ọ́ máa fi dàrọ́ ọ̀la o. Right, sir. Ẹgbà mí o.